mo kí gbogbo bí tẹ́ ẹ ti ń gbọ́ mi, tẹ́ ẹ ti ń wò mí káàkiri àgbálá ayé. Lágbára Elédùà, ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́ o, etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní di. Mo kí yín káàbọ̀ sórí ìkànnì aláyọ̀, ìkànnì ìdùnnú, ìkànnì tí kì í jẹ́ kétí yín di sí gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ káàkiri àgbálá ayé, ìkànnì tó ń fẹ́ ìfẹsẹ̀múlẹ̀ Yorùbá, ìkànnì tó ń fẹ́ ìṣọ̀kan Yorùbá káàkiri àgbálá ayé àti gbogbo Nàìjíríà, Yorùbá Gbayì TV. Ẹ dákun, mo fẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ní wákàtí àtọ̀wọ̀ yìí, mo fi Elédùà bẹ̀ wá, ẹ bá ń share program yìí kó lè débi tí mo fẹ́ kó dé gangan. Ẹ bá ń share program yìí kó lè kan àwọn tí mo fẹ́ kó kàn lára gangan. Torí àìláṣọ lọ́rùn pàká ó fi àpérò àwọn ọmọ eriwo. Ẹ jọ̀ọ́, mo bẹ̀ wá, ẹ bá ń share program yìí dáadáa. Ọwọ́ tẹ́ fi ń share program yìí ẹ ní fi gbọ́mọ sí o. Ọwọ́ tẹ́ fi ń share program yìí kò ní dọwọ́ tí wọ́n mọ̀ náwó lé o. Àmì àṣẹ Èdùmàrè. Kí ló tí mo fẹ́ ká gbéyẹ̀wò lénìí àwa Yorùbá? Ẹ jẹ́ á ronú. Àwa Yorùbá, ẹ jẹ́ á ronú. Kí ló dé tó fi jẹ́ pé ìṣubú ara ẹni là ń wá? Ìjọ́ wo la fẹ́ ṣèyẹn dà? Kí ló dé tó fi jẹ́ pé kí ẹnìkan ṣàwálẹ̀ la máa ń fẹ́ gbìyànjú àti máa wá? Kí la fẹ́ fẹ́ lè ṣe? Ẹ má gbàgbé o, ẹ bá ń share program yìí lénìí. Mo fi Ọlọ́run tó dáyé àtọ̀run, mo fi bẹ̀ gbogbo àwọn tó ń gbọ́ mi àtọ̀run, àwọn tó ń wò mí. Mo fi Ọlọ́run tó dáyé àtọ̀run, mo fi bẹ̀ gbogbo àwọn tó ń gbọ́ mi àtàwọn tó ń wò mí lórí ìkànnì Yorùbá Gbayì TV. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀, Adédòkun Adébáyọ̀ Bèyú pírẹsẹ̀ntà, bàbá kéré ìjápọ̀, bàbá tó lo bọ́dì dá. Èmi tẹ́tí sígbó tí mo ń tira mi sójú ọ̀nà, ọkùnrin mẹ́ta àti bíntì èmi tí mo gbénulé tí mò ń dẹ́rù bara mi. Ẹ wo ẹ gbọ́ wìrìwìrì lénìí o, ẹ gbọ́ wìrìwìrì. Gbogbo àwọn àṣebàjẹ́ tó jẹ́ pé ẹ máa gọ sídìí abẹ́rẹ́ láti ṣàgbé ẹnìkan ṣubú, àṣírí wọn ẹ gbọ́ lénìí o. Ẹ ṣá farabalẹ̀, ẹ má gbàgbé, ẹ bá ń share program yìí. Ọ̀rọ̀ lórí Àgbàlá Gabriel ni mo tún fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ẹnujọ́ mẹ́ta yìí la gbọ́ pé olórin yìí tó bẹ̀rẹ̀ sí ní kọrin tó fi ń sọ̀rọ̀ nípa pásítọ̀ Adémọ́lá Amúsàn tí gbogbo ayé mọ̀ sí Àgbàlá Gabriel. Wípé àwọn ọmọ bàbá Suebebe bá òun sọ̀rọ̀ wípé àtowó tí wọ́n dá fún bàbá àwọn àtilé bó làwọn ṣe fẹ́ ṣe. Ẹ dẹ̀ mọ̀ pé lórí ìkànnì yìí àwọn èémùmù lòmù àìsí ìgbésẹ̀ yín èèyàn. Òun ló fi jẹ́ pé a máa ń kọ́kọ́ wo ibi tí ọ̀rọ̀ ń lọ àti ibi tí ọ̀rọ̀ fẹ́ wó sí kó tó di pé àwa ò wá gbé gbèsè. Àìṣe àwọn tí ó kàn mọ́ gbèsè ní ẹnìkan tí wọ́n mọ bú ẹnìkan. Bíbélì sọ pé ká wádìí ohun gbogbo dájú ká sì di èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ mú. Òun làwa máa ń gbé yẹ̀wò. Ẹ mọ̀ pa máa ń sọ lórí ìkànnì pé kì í ṣe ìkànnì tá a ti máa ń dẹ́nìkan láre, tá a ti máa ń dẹ́nìkan lẹ́bi, ṣùgbọ́n a máa ń fún àwọn èèyàn nímọ̀ràn lórí àwọn ọ̀wà tó kù díẹ̀ káàtó láwùjọ wa, kó má bàa máa kó ẹrẹ̀ bá àwa ọmọ Yorùbá. Torí pé ìṣọ̀kan Yorùbá ló dáa. Gbogbo ọmọ Yorùbá tó ń gbọ́ mi àbí wọ ọmọ Nàìjíríà, mo tún fọlọ́run bẹ̀ ọ́ lẹ́ẹ̀kan sí, bá ń share program yìí torí ohun tẹ́ ẹ fẹ́ gbọ́ lénìí gbáǹkọ́gbì ni o, gbáǹkọ́gbì ni, ó sì lágbára pọ̀. Arákùnrin olórin yìí tí gbogbo ayé ń pè ní Ologundudu, ó gbé orin yìí jáde. Ó sọ̀rọ̀ nípa Àgbàlá Gabriel pé àwọn ọmọ bàbá Suebebe pé òun wípé ní tó jẹ́ ti bàbá àwọn owó tó dá fún wọn kíní kan o, àwọn ò rí o. Ó wá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. A tún ti padà gbọ́rọ̀ yìí mí ní kò pẹ́ yìí o, ṣùgbọ́n ẹ jẹ́ àkọ́kọ́ mẹ́nu lọ bẹ̀ ọ́n ná. Mo mọ̀ pé ẹni tó pe Ologundudu yìí ó láti jẹ́ pé gẹ́gẹ́ bá a ti gbọ́ kìí ṣe ìkankan lára àwọn ọmọ bàbá Suebebe ni wọ́n pe Ologundudu, gẹ́gẹ́ bá a ti gbọ́ níròyìn tó tún jáde yàjóyàjó. Ṣùgbọ́n ẹni tó pe Ologundudu yìí ó láti jẹ́ kan lára àwọn mọ̀lẹ́bí wọn. Ẹ̀yin èèyàn, kí ló dé tí oore pẹ́ tá ṣèrè gbàgbé? Kí ló dé tí a fẹ́ máa fi olóore sípò òkà?
kí ló dé tá a fẹ́ máa fojú olóore gungi? ṣé lèyí sì yẹ kó máa lọ bẹ́ẹ̀ láwùjọ wa? ẹ̀yin ènìyàn, àwọn ọmọ Yorùbá, ẹ rántí ìgbà tí bàbá Suebebe tí wọ́n ti wà nínú àìlera yìí kó tó di pé alàgbà Démọ́lá Amúsàn tí gbogbo ayé mọ̀ sí Àgbàlá Gabriel kó tó lọ ṣàwárí bàbá yìí, kó tó di pé bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀, kó tó kọ́lé fún un, tí bàbá dẹ̀ láǹfààní àti wà nínú ilé yìí tó wà ní agbègbè ibi tí ilé ìjọsìn Àgbàlá Gabriel wà. kì í ṣe inú compound ilé ìjọsìn Àgbàlá Gabriel ni Àgbàlá Gabriel kọ́lé fún bàbá Suebebe sí o, agbègbè bẹ̀ ni o, agbègbè bẹ̀ ni o. káwá ni ó tiẹ̀ wá rí bẹ́ẹ̀ kó tó di pé bàbá yìí kú. Àgbàlá Gabriel láǹfààní àti gbé fọ́nrán kan jáde kó tó di pé bàbá yìí kú, wípé òun sọ fún bàbá pé ẹ jẹ́ káwọn mọ̀lẹ́bí yín wá máa wò yín. bàbá ní rárá kán mọ̀ wá, òun ti wà òkè, ó tẹ́ òun lọ́rùn ibi tóun wà yìí, kẹ́nìbọ̀dì mọ̀ wá. kó má ṣe para nǹkan tí bàbá yìí rí rè gbà tó fi wà láyé, tó fi sọ pé òun ò fẹ́ kí mọ̀lẹ́bí òun kankan wá. torá mọ̀ pé ẹni tó pe Ológundúdú yìí ẹbí bàbá Suebebe ló máa jẹ́, tí ò sáni àní bẹ̀. kí ló dé tó fi jẹ́ pé ìdí ìbàjẹ́ èèyàn la máa ń fẹ́ jókòó sí àwa èèyàn? ṣé lèyí sì bójú mu? ìyẹn lápá ti ẹni tó pe bàbá Suebebe pé kán báwọn forin béèrè lọ́wọ́ Àgbàlá Gabriel kan ṣe sí gbogbo ayé wípé kí ibo ni ẹ̀tọ́ bàbá àwọn wà. ṣé ilé yìí dẹ̀ bójú mu? ṣé kìí ṣe pé ẹ fẹ́ máa pín olóore, ẹ fẹ́ máa pín nípá ní tẹ́ ẹ lè ṣe, ní táwọn èèyàn ò lè gbọ́ sí yín lẹ́nu? ṣé kìí ṣe pé ẹ fẹ́ máa pín nípá láti máa mú rẹ̀wẹ̀sì kó má bàa máa ṣàwọn nǹkan tó ń ṣe? tó bá yá a máa ní àwọn olówó ìwọ̀n ìfẹ́ ràn yàn lọ́wọ́, ṣàpẹẹrẹ ẹ̀kọ́ là ń rí. èèyàn ṣe é ṣe ni lóore kó tún dìbì torí Ọlọ́run. ìyẹn jẹ́ lápá ti ẹni tó pe bàbá Ológundúdú. tí bàbá Ológundúdú, Bíbélì sọ pé ká wádìí ohun gbogbo dájú, ká wádìí èyí tó ń ṣe òótọ́ ọ̀rọ̀ mú. lóòótọ́ a mọ̀ pé iṣẹ́ yín ni o, ṣùgbọ́n iṣẹ́ tó bá ti ń tako kéèyàn máa fi bà ẹnìkan lórúkọ jẹ́, iṣẹ́ tó bá ti ń tako pé kéèyàn máa fi bà ayé ẹnìkan jẹ́, kí ló dé téèyàn ò fi sinmẹ̀dọ̀? kí ló dé téèyàn ò fi wádìí ohun gbogbo dájú kó tó di pé yóò wá bẹ̀rẹ̀ sí ní gbégbésẹ̀ lórí iṣẹ́ yẹn? mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn ọmọ bàbá Suebebe torí wọ́n gbé ìgbésẹ̀ akin. ní ti bàbá Ológundúdú, ẹ mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tá a ti ń sọ látàárọ̀ yìí àgbẹ̀bí fẹ́ nìkan, àdẹ̀gbáre fẹ́ nìkan, ṣùgbọ́n à ń gbìyànjú àti wá àtúnṣe àti pé kírú ẹ̀ má bàa ṣẹlẹ̀ mọ́, kó má bàa máa tẹ̀síwájú ní àárín ilẹ̀ Yorùbá. torí ìrẹ́pọ̀ Yorùbá, ìṣọ̀kan Yorùbá ló lè gbé wa lókè. bàbá Ológundúdú, ǹjẹ́ láǹfààní àti ṣèwádìí ẹni tó pè yín dáadáa kó tó di pé ẹ lọ sí ibi tán ti ń ṣorin kẹ́ ẹ tó gbórin jáde, tẹ́ ẹ gbé fídíò jáde? alákọ̀ọ́kọ́, ìgbà tí ọ̀rọ̀ yẹn ò tí ì jáde, tí àwọn ọmọ bàbá Suebebe tí àìtí rí àríṣà pé kò sí kankan nu wọn tó pè yín, alákọ̀ọ́kọ́ ẹ ti kọ́kọ́ bà orúkọ àwọn ọmọ bàbá yẹn jẹ́ ná, torí ayé á máa wò wọ́n gẹ́gẹ́ bíi pé wọ́n ò mọ̀ọ́re, tí ò dẹ̀ sí kankan nínú wọn tó jẹ́ pé òun ló pè yín. ẹ ti kọ́kọ́ bà orúkọ wọn jẹ́, torí gbogbo tí àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ Nàìjíríà ń wò ni pé ṣó tọ́ sí àwọn ọmọ bàbá Suebebe lẹ́nu láti sọ orú nǹkan báyìí. ìyẹn alákọ̀ọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì tún wá rèé, ó tún wá bà orúkọ Àgbàlá Gabriel fúnra ẹ̀ jẹ́ wípé nígbà tí bàbá ti kú tán ṣó ń gbégbèsè àti jẹ́ kí lè di tiẹ̀ ni? torí tá a bá gbọ́ orin tẹ́ ẹ kọ, nǹkan tí ó máa túmọ̀ sí lọ́kàn àwọn èèyàn nìyẹn pé ṣó túmọ̀ pé kò wá pe àwọn mọ̀lẹ́bí bàbá Suebebe láti jẹ́ kán mọ́ o, afẹ́ ta lé ni o, afẹ́ ṣèkan, ṣó fẹ́ jẹ́ kí lè di tiẹ̀ ni? tá a dẹ̀ mọ̀ pé kan sì wà ńlẹ̀ tí awuyewuye sì wà lórí ẹ̀. kí ló dé? kí la fẹ́ gbà ń bẹ̀?
ẹlẹ́ẹ̀kẹta nígbà tọ́rọ̀ ti wá jáde báyìí ní ìsìn wípé kì í ṣe àwọn ọmọ bàbá Suebebe ló pè yín, ó ti borúkọ ti yín náà jẹ́ torí wọ́n á ti rí bíi pé ẹ ṣe ìwádìí iṣẹ́ yín dójú àmì torí owó táwọn yẹn fún yín pé kẹ́ ẹ lè fi ṣe kíní lẹ́fi sáré bàyẹn lórúkọ jẹ́, àbí kó jẹ́ pé ẹ̀yin gan fúnra yín gan kò sẹ́ni tó pè yín, ẹ kàn dádé rò ó ni nígbà tí ò ti sí kankan nù àwọn bàbá yẹn tẹ́yìn fúnra yín dẹ̀ ti mọ̀ pé tẹ́tí fẹ́ràn ayín sọ pé ẹ̀ tí ẹ̀mẹ́ tó pè yín bóyá ọmọ bàbá ni tí ò ti sí kankan nù àwọn bàbá tó pè yín. ẹ jẹ́ máa ro gbogbo nǹkan ká tó máa ṣe ìṣọ̀kan Yorùbá dọwọ́ wa ká má máa dúró nídùú pé kẹ́nìkan ṣáà lè lọlẹ̀ kémi lè gòkè kí la fẹ́ gbà ń bẹ̀ tá a dẹ̀ jọ ń sọ èdè kan lẹ́nu. tá a dẹ̀ jọ ń sọ èdè kan lẹ́nu. ẹ jẹ́ ká rò ó gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi ẹ má gbàgbé láti share program yẹn jọ ẹ subscribe sí Yorùbá Gbayì TV ẹ má dẹ̀ gbàgbé láti share ẹ̀ kó lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn tí wọ́n lérò pé tí tẹnìkan ò bá bàjẹ́ tẹnìkan ò lè dá rárá Ọlọ́run ò kì í ṣiṣẹ́ bẹ́ẹ̀. tọ́lọ́run bá fẹ́ gbé èèyàn ga yóò gbé èèyàn ga láyé ọ̀tọ̀ ni kì í ṣe nígbà tó o bá dúró nídùú pé kí tẹnìkan bàjẹ́ kí tiẹ̀ lè dókè rárá Ọlọ́run kọjá bẹ́ẹ̀ bọ́lọ́run bá fẹ́ gbé ọ̀gá yóò gbé ọ̀gá láyé ọ̀tọ̀ ni. gbogbo wa ẹ jẹ́ á máa rò ó ṣé tó bá ṣerú nǹkan báyìí fún mi ṣé mo lè gbà nígbà tó ti wá rí báyìí pé kì í ṣe àwọn bàbá Suebebe ló pè báyìí ojú wo lẹ fẹ́ káwọn ọmọ yẹn fi wò táwọn náà bá wá tèkì ọ̀rọ̀ àbí táwọn náà wò pé ó yẹ káwọn náà gbégbèsè ti bà wọ́n lórúkọ jẹ́ ṣọ́rọ̀ yìí ò ní máa diran tó lọ ṣọ́rọ̀ yìí ò ní máa pọ̀ sí gbogbo ẹni tó bá dẹ̀ dúró ní dúró bàjẹ́ náà bó bá jẹ́ bí bàbá Suebebe bójú ọ̀rẹ́ wọn ẹ jẹ́ ká jáwọ́ ń bẹ́ẹ̀ ẹ mọ̀ pé kan ṣì wà ńlẹ̀ tó sì ń jà rìnrìn ẹ tún gbé mi ìdìde níbo là ń bá a lọ níbo la fẹ́ bálé ayé ìjà sí gbogbo ọmọ Yorùbá àbọ̀ ọ̀rọ̀ tó fọmọlúàbí o tó bá dénú ẹ̀ yóò dodidi ṣùgbọ́n ẹ má gbàgbé o ọmọlúàbí tó bá ní àbọ̀ míì tí ó fi kún lọ̀rọ̀ ó padà dodidi nú ẹ o ètí ò bá lé ètí ó fi kún àbọ̀ tá a sọ fún gan ó jẹrà mọ́ ń kùn ni kò ní jù báyìí lọ ẹ má gbàgbé ẹ láìkì ẹ subscribe kẹ́ẹ̀dẹ̀ jọ ẹ bá mi share ẹ kọ́rọ̀ ilé débi tá a fẹ́ kó dé tẹ́ ẹ bá gbọ́ ọ̀rọ̀ wa látòkè délẹ̀ ẹ rí i pé àgbẹ̀ fẹ́ nìkan àgbáre fẹ́ nìkan ṣùgbọ́n à ń ṣàlàyé ibi tí kùdìẹ̀kùdìẹ̀ ti wá láàrin ọ̀rọ̀ kó má bàa àtúnṣe lẹ̀ mọ́ ká lè wá àtúnṣe sí i òun la fi gbé ìkànnì kalẹ̀ lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ jẹ́ olólùfẹ́ wa tẹ̀ ń wò wá káàkiri àgbáláyé ẹ̀ ní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ o ayé ò ní rí di yín o ayé ò ní nàka kò àtàndì yín ayé ò ní nàka kò àtàndì yín sí yín lágbára Elédùà ẹ bá ń share program yìí kẹ́ẹ̀dẹ̀ bá ń drop kọ́mẹ̀ntì yín ẹ fèròǹgbà yàn kọ́mẹ̀ntì yín ṣe pàtàkì sí wa ṣíṣí àìsẹ́ lòmíì tó yẹ pé irú nǹkan báyìí náà tún lè wà lọ́kàn rẹ̀ òun náà ṣe pàtàkì torí tá a bá ní kò kàn wá a lè sọ o ó lè padà kẹ́ni tó máa kàn wá kò ní jù báyìí lọ o Adédòkun Adébáyọ̀ Bẹ̀yú pírẹsẹ̀ntà bàbá Kéréjà pọ̀ bàbá tó lò bọ́dìdá èmi tó ti ti gbó tí mò ń tira mi sójú ọ̀nà ọkùnrin mẹ́ta àti bíntín èmi tí mo gbénu ilé tí mò ń dẹ́rù bara mi ẹ máa subscribe síbẹ̀ Yorùbá Gbayì TV lórí YouTube ó dàbọ̀.